sí láàárín àwọn dókítà tó kọ́ṣẹ́mọṣẹ́ Nàìjíríà yìí tàbí nínú òkèèrè tí wọ́n sọ pé kò síbi tó já sí sílẹ̀ ògbà. Àbí àwọn oníṣègùn ìbílẹ̀ lọ̀rọ̀ kù sí ní láàárín àwọn tó yanrantí tí wọ́n lè sọ wípé ẹ̀kọ́ kan balẹ̀ kò sí wàhálà. Àṣẹ Ọlọ́run aṣojú àfáà lọ, àṣọ Ọlọ́run aṣojú dókítà òyìnbó lọ, aṣojú oníṣègùn ìbílẹ̀ lọ, aṣojú gbogbo onímọ̀ lọ. Ẹ bá mi gbé títí òbí tọ́lọ̀. Ní àbá àwọn fi jẹ́ kó yé wa wípé iná tọ́ di ibà. Lazu ilimi wa ma'rifati tabil balasi ilimi wa ma'rifati madama fi ajalil insani ta'khiru madama fi ajalil insani ta'khiru inna tabiba. Ó ní àwọn dókítà tí wọ́n gbé lóògùn òwòsàn tẹ́ rí yẹn. Ilimi wa fi khadabi. Àwọn dókítà tún kù yàtọ̀ sólóògùn òyìnbó olóògùn ìbílẹ̀ wà dókítà ni wọ́n. Àwọn tí wọ́n fàdúrà jagun dókítà ni wọ́n. Iná tọ́ bí ibà. Gbogbo àwọn dókítà tẹ́ rí làṣù ilimi wa ma'rifati. Ẹ má fojú di wọn o. Wàláhì tàláhì wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ wọ́n sì mọ ògùn. Wọ́n sì lóògùn ìwòsàn wọ́n sì lè ṣe ṣùgbọ́n ìgbà wo ni wọ́n lè ṣe mọ̀ọ́dámọ́ fi ajalè ní ìsàlẹ̀ ta ìró mọ̀ọ́dámọ́ fi ajalè ìsàlẹ̀ ta ìró. Lẹ́nu ìgbà tí Ọlọ́run bá sì sọ wípé mi ò tí ì fẹ́ palágbájá ni wọ́n lè rí ṣe. Tọ́lọ́run bá ti sọ wípé èmi àsìkò tó mo fẹ́ palágbájá. Ó ní àmọ́ ìsámọ̀ nkọ̀dọ̀ tí ayé àmúmú dàtí yìí tí àsìkò kọ̀dọ̀ tí ayé àmúmú dàtí yìí tí àsìkò ẹni tó fẹ́ padà tásìkò bá ti tó lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ń tọ́ bá wá ń fún nígbà náà àwọn oògùn tó wọn bá ń fún gbogbo wọn bá pátá hánà tilẹ̀ àkọ́ kírù gbogbo wọn máa yí sódì ni. A máa gbẹ ẹdun náà oògùn yìí àṣì fáwọn lágbájá kan tí wọ́n lò tó gbádùn kí ló tó jòdì ní yí sí ẹlẹ́rú sọ pé mo ti ṣetán kò sí ìgbà yẹn dókítà máa dọ̀tẹ̀ ni gbogbo àwọn olóògùn òyìnbó wọn máa di dìdìrín ni yóò máa yíwọ́ ni ẹlẹ́rú sọ pé òun ti ṣetán òun fẹ́ mẹ́rù òun nìyẹn. làwọn Yorùbá fi bàbá wa náà Yorùbá fi sọ wípé àìsàn ló ṣe é wò àrítọ́ lọ́jọ́ ṣe. Tó jẹ́ kó já sí wípé àbí ààrí olóògùn òyìnbó tó pọ́n yányán àrà àfà tó gbàdúrà àgbà gbogbo àwọn bàbá Al-Fulani ni wọ́n ti ṣàìsùn wọ́n gbàdúrà Ọlọ́run ní bẹ́ẹ̀ ni kì í ṣe pé mi ìgbà mo gbà mo gbàdúrà mi ìbẹ̀ tó yẹ pé Ọlọ́run á tún gbà yóò tó dọ̀rùn sáládùá lọ́rùn kọ́lọ́run sọ pé Al-Fulani mo gbàdúrà tẹ́ ẹ ṣe mo wá jù ú lẹ̀ mi ò pa àmọ́ ẹ máa rán ọ níjókòó ńbẹ̀ kẹ́ ẹ máa tó tọrọ ìkú fún wípé tó bá lè jẹ́ kó o ti mọ̀ àwa lóníkó jẹ́ mi ẹ̀ sí tó bá gbá mọ̀ pé báyìí ni ó ṣe rí o bá máa mú lọ àdúrà máa gbà á yíwọ́ síbẹ̀ ńgbà míì táládùá máa sọ pé tó bá yẹ tó bá ti wá mọ̀ ni ò bá ti máa mú lọ. Nítorí náà bí gbogbo àdúrà táwọn àáfàá ṣe kò gbà ó gbà ṣùgbọ́n ó gbà láti fi jẹ́ pé kó gbé wa níyì ni àwa kíra wa pé a kú ara fẹ́ra kù. Ikú Alhaji wa Hasan Ogogo ó ṣe wáàsí fún wa ni ibi káwa náà ká ṣe dáadáa. Alhaji Hasan Ogogo ó sáré ayé Alhaji sáré ayé ṣùgbọ́n wọ́n ní bá a bá ń sunkún ká máa ríran ni. Alhaji ò sáré ayé láti fi ba ẹ̀sìn ẹ̀ jẹ́. Ìwọ̀n kan ní kéèyàn sáré ayé o Al-Qur'an ló ní ká sáré ayé o ó ní wàlá tansa nasibaka mina dunya ẹ̀yin náà ẹ sáré bí ó ṣe dá fún yín láyé àmọ́ kò sọ pé ká sá nísàkúsà ká wá ba ọjọ́ alẹ́ wa alikiyama wa ká bàá jẹ́ Alhaji sáré kó dá fún un ó sì dá fún un ṣùgbọ́n kò sá nísà tó já sí pé yóò wá ba àti sùn jẹ́ yóò ba ọjọ́ alẹ́ jẹ́ yóò ba ìran jẹ́ yóò bẹ̀bí jẹ́ yóò ba alikiyama jẹ́ wá sí ti kú wọ́n jẹ́ fún wa nìyẹn ẹlòmíà máa tán báyìí wọn ni ẹ má gbé wá sínú ìlú àfẹ́ rí ẹsẹ síbi tó wà kò kọ́lé sọ̀hún ni bí o bá kọ́lé sọ̀hún ẹ lọ tọ́ra ilẹ̀ fún nílé àwọn ọ̀rẹ́ ẹ má gbé wa ó gbàdújẹ́ látara gbó ń sáré egbó lè da ẹlòmíì ẹ máa sáré egbó lè da abẹ́ tó yá sí pé gbogbo àwọn tó ti mọ̀nà tó gbà sáré bọ̀ ni wọ́n máa sọ pé báwo ni lágbájá ó ṣe bọ́ lọ́hùn báyìí pẹ̀lú gbogbo èrèkúrè tó rìn gbogbo èdè mi fi mú Alhaji láyé ọ̀rọ̀
alukuraani kì í kúrò lẹ́nu wọn bí wọ́n bá bẹ wọn ní alọ́dúnlá ọlọ́run lọ́dúnlá alukuraani kì í kúrò lẹ́nu aláàjì. kódà nínú ẹ̀rọ fíìmù wọn tá a máa ń wò náà wọn a máa tún gbìyànjú kó gbé ẹ̀sìn jáde kó lè mọ̀ pé ẹ̀sìn yìí mo dúró tì wọn a tún gbé jáde tẹ́ ẹ fi mọ̀ láì mọ̀ yìí pé ọjọ́ náà kò ní pẹ́ lọ títí kọrin ìyẹn náà wá ń jẹ́ wá sí fáwa náà 2027 ìyẹn tiẹ̀ ti wọlé tán bó ṣe wọlé tó yẹn ẹlòmíì tí ò ní bá wọn wọ 27 yẹn ọlọ́run ti mọ̀ ọ̀rẹ́dì ló fi já sí pé àwọn àfa àwọn jẹ́ kó yé wa wípé ní gbogbo ìgbà èyí tí ká máa rò ní wípé á kù lọ́la ara wọn sára wọn mọ́ra àbàgbókè wọ́n ní tí ká máa rò lẹ́mìí wa ní wípé ọ̀la tí ń bọ̀ yìí láàfààyè lẹ̀ ṣé gbogbo wa la ní lẹ́mìí bẹ́ẹ̀ là ń rò bẹ́ẹ̀ torí pé tí máa jáde lẹ́nu wa mufasiru ni wípé akalamagbo wàláì kì í pọdún jẹ akalamagbo yóò lẹ́gbẹ̀rún ọdún láyé tí máa jáde lẹ́nu wa nìyẹn kó máa lò. àwọn àfa àkọsí jẹ́ kó yẹ wá gbé ọ̀la kẹ̀ wọ́n ló jìnnà jù wàá kú lọ́la bí báwo máa ronú wípé èní yìí ló máa fàyè lẹ̀ wọ́n ò lè dọ́là àwọn yẹn tún súnmọ́lé. àwọn kan tún jẹ́ kó yẹ wá pé èní kẹ̀ ìyẹn ti pẹ́ jù máa ronú wípé wákàtí tó ń lò yìí tó bá máa fi lò tó ṣe aago 9 la wà yìí tó bá máa fi di 10 o lè má sí láyé mọ́ máa ronú bẹ́ẹ̀ àwọn kan tó wà bẹ́ẹ̀ nínú àwọn ẹni ọlọ́run. àwọn ẹtún nìyẹn pẹ́ jù wípé ó yẹ kó o máa ronú wípé ìṣẹ́jú lẹ́lẹ́mí lè gba nǹkan ẹ̀ ìṣẹ́jú lẹ́lẹ́mí lè gba nǹkan ẹ̀ irú àwọn yẹn tí wọ́n bá bí wọ́n léèrè pé aláàjì mo fẹ́ wáyé wálé ṣé ẹ máa wà nílé tó bá máa fi dé aago 5 ìrọ̀lẹ́ wọ́n máa bú sẹ́kún ní wípé aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n sọ pé ṣé ìmáa wà nílé ṣé mo mọ bí tí máa wà lásìkò yẹn ni bóyá nù sàárè ni. ṣùgbọ́n ẹni tọ́rọ̀ ò bá yé á ní ṣe ẹ máa wo bàbá yìí ọlọ́run ló mọ tó fojú kan á sì máa roku síra a máa roku síra ìwọ tó roku síra ẹ̀ ń kọ́ nínú báwọn roku síra wa yẹn pé a lè lọ láti any time òun láà máa fi ṣẹ́ẹ̀kì iṣẹ́ ọwọ́ wa láà máa fi ṣẹ́ẹ̀kì iṣẹ́ ọwọ́ wa láà máa mọ̀ báwo ni mo ti ń ṣe á máa ṣọ́ra la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam jọmọ mo fẹ́ bi wá léèrè máa ju microphone lẹ̀ láìpẹ́ ṣé irun tá a ti yẹ ń kì í ṣe pé asọjí bàbàrà sí ni torí pé fúnra ọlọ́run ló sọ pé tó o bá ti jẹ́ mùsùlùmí o àmì tá a fi dá ẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé o gbọ́dọ̀ kírun wọ́n gbà tó wá ní ká kírun ṣó sọ fún wa pé ìrun yẹn gbọ̀ngàn ní túláàsì tí ó gbé àwàlìjọ́ náà ni ó sọ fún wa ó ti là ó. Inna salata tanha anil fahsha'i wal munkari wa zikrullahi akbaru. Ó ní ìwọ ta ni kẹ́ ẹ kí kò síṣẹ́ tí ẹ fẹ́ ṣe lára yín kó kàn lè kọ ìwà àbàjẹ́ fún yín pé ẹ má fi ìwà àbàjẹ́ ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lára yín nìyẹn. Gbogbo ẹni tí ń lọ kí mo mọ́ṣáṣí tó ń forí balẹ̀ tí ń lọ lọ́fíìlà tí ìwà àbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀ pàdá ìfòníhun òṣìṣẹ́. Ó ní èyí tó ń fẹ́ lò ní pé wọ́n zikiru láàyè akíbarò ìrántí ọlọ́run oníṣẹ́kù ìṣẹ́jú kó tó lè ṣe léyìí kó kọ́ rántí pé ọlọ́run máa ń wòye kó tó lè ṣe léyìí ọlọ́run máa rí ni kó tó lè dá ọlẹ́lẹ̀ ọlọ́run máa rí ni. tó bá yẹ pé máa ṣe rántí ọlọ́run oníṣẹ́kù ìṣẹ́jú lórí gbogbo tá a fẹ́ ṣe ní ẹnì kan oníṣìwà láyé wà láì àti lè pààyàn. àwọn ẹni ọlọ́run ewé gan kó tó lè ja àyà wọn máa já ni. mo ti sọ dáadáa rí ẹni tí wọ́n ń tẹ́ bí àlọ́wọ́ wọ́n fẹ́ mú lọ sójú ọ̀nà àwọn ẹni ọlọ́run wọ́n lọ yá àáfà ìyáde lọ já ibi báyìí wá fún mi tó bá jáde wọ́n á ní tún padà wọlé tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́. wọ́n bá tún ṣiṣẹ́ sáà àbí ọ̀sẹ̀ mélòó lọ já ibi báyìí fún mi tó bá jáde wọ́n á tún padà wọlé tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀ǹtí tó wá lọ tó dé tí ò já ìwé dé àáfà yẹn ní kí ló dé tó ò já ìwé dé ó ní ó nígbà tí mo fẹ́ fi àdá kan báyìí pé kí n já nǹkan kan sì ń sọ fún mi pé ẹ̀dá ọlọ́run tó lẹ́mìí tó ní gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ gé yìí má má gé ó ní ìbẹ̀rù yẹn kò jẹ́ lè fọwọ́ kan ó ṣẹ̀ṣẹ̀ wùsùlù ẹni tí wọ́n ń pè lọ́lọ́run nìyẹn so ìwọ́n dá àwọn ibò ìgbọ́dọ̀ fàdá kan pé dá ọlọ́run ni ìwọ́n ń lọ tẹ́lẹ̀ ìwọ́n lọ ń já wá ṣé wọn ò dá nǹkan mọ̀ ìwọ́n ń gé ṣé wọn ló dá síbẹ̀ ewé nìyẹn o ká má wàá sọ pé èèyàn tó ní ẹ̀mí ẹlòmíì ò fi ìdà pààyàn ẹnu tẹlòmíì ní ó ti fi pa ẹlòmíì ikú méjì ló wà ikú ọ̀run ikú ayé ẹlòmíì pààyàn sáyé pẹ̀lú ẹnu ẹ̀ ẹlòmíì ẹsẹ̀ yìí ló ń fọwọ́ bá pé ibi ẹsẹ̀ mi bá lè rìn dé láyé wà láì tàláì máa bá ti lágbáyà yé ó sì pa á sáyé pẹ̀lú ẹsẹ̀ ọwọ́ yìí lẹlòmíì fi bá tẹlòmíì jẹ ìpè ṣé pẹ́ẹ̀n àwọn láì máa fi pẹ́ẹ̀nì dára ó dẹ̀ fi pẹ́ẹ̀nì dára ó dẹ̀ pa ẹni yẹn sáyé
báwo la ṣe rojú ẹ wo ìṣẹ́jú mẹ́wàá náà ní kí n lè subahana rabbika. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. lórí wáàsí tí wọ́n ṣe fún wa ẹ dákun lápánupọ̀ wa ẹja jọ ké bisimilahi qul huwallah. aláàjì wa Táíwò Babátúndé ansa tí gbogbo ayé náà sí gbogbo àwọn ni wọ́n ní ọlọ́run wọn láàyè gbogbo wa dájọ ké wọ́n lẹ́ni tí ó máa rán mọ́ wọ́n láwa tá máa sáré wọ́n láàrin ẹni tó ga jù láàrin wa ń bi tajú kò sí ọlọ́run a fi wá sí i a tún fi tẹ̀lé wọn kọ́nà bá a sàlékún kẹ́gẹ́ fún wọn. bisimilahi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. a ṣe bisimilahi nílá fi gbogbo àwa tí wọ́n fi ilẹ̀ lápẹ̀lú bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo ìlú Ìlàró àti bàbá wa pírẹsidẹ́ǹtì gbogbo iye wa muslim community. òkú tí ó kú yìí Àjíwá Hasan tí wọ́n lọ yìí òkú ayé ni wọ́n, gbogbo ayé ló ní Ògògó, Ìlàró ní kọ́kọ́ ló ní wọn, gbogbo iye wa ló ní Ògògó, gbogbo Nàìjíríà ló ní Ògògó, gbogbo US UK Canada gbogbo wọn ni wọ́n ní Ògògó, gbogbo ayé ni gbogbo wa náà. Ọlọ́run dúró tì wá kó dì wá mú, àwọn ẹbí rẹ̀ Ọlọ́run bá wa dì wọ́n mú. bisimilahi ní ìdáàbò. لإلا في قريش فيما في عيدة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من أهل. gẹ́gẹ́ bí tí bàbá ìmáàmù bẹ̀ mí bàbá ní kẹ́mi náà ṣe wá sí kíkan tẹ̀lé bàbá wa àfihàn ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn. mo kí bàbá mufti ẹ dákun ààyè kíkí ò pọ̀, gbogbo ẹ̀yin àgbàlagbà tàbá tí ń kí bàbá pírẹsidẹ́ǹtì bàbá àgbà tí ó kanwó kámọ̀ kí gbogbo àfa àyè wa là ń kí ẹ bá yorùbá ànábì wa Muhammad sallam alálẹ́ kálíkà yẹ̀mùdí wahidan ba'da wahidin fàyà laytani adri mata àdàmàrẹ̀dì. ẹ dákun torí Ọlọ́run 2026 náà ẹ wo iye ẹni tá a ti lọ kì í bọ́lẹ̀. ìwọ náà wá béèrè lọ́wọ́ ara rẹ ìgbà wo ni tèmi ó yá. àná níjọ́ tí ó rí pé gbogbo tí wọn náà rà tó ń jẹ kí ló máa ń kọ́kọ́ lọ wò lára lébẹ́ẹ̀lì tó rà tó ń jẹ, ó wo manufacturing date, ó wo expiring date. ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé manufacturing date ń bẹ lára rẹ, expiring date náà sì ń bẹ lára rẹ. àyíwá mọ bí tọ́lọ̀ ń fi sí nínú ara wa òun ni problem. ẹ dákun bálájú Ògògó bá lo 100 years láyé tí wọ́n bá lo 150 years gbangba wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa tí wọ́n bá kú bá ṣe máa sunkún náà ni. probability tún wà kéwòn tún pọ̀ jù báyìí lọ torí pé ọmọ náà ó tún ti kú. ẹ wá gbọ́ mi dáadáa, ìwọ náà bí tó jókòó sí béèrè lọ́wọ́ ara rẹ, ṣé tí n bá kú ṣé ohun tí wọ́n sọ lẹ́yìn Ògògó yìí ibi dá ti rí ibi tí àmì Ọlọ́run lágbára sí. Ọlọ́run fẹ́ ká mọ̀ pé òun lágbára. àwọn ọmọ ti ń gbìyànjú wípé let's make this thing silently. àwọn sáfù kan bẹ téèyàn bá ń bẹ láyé, sáfù tó lágbára ni. sáfù tó wà láyé, sáfù tó lè sọ fún yàn pé ìlówó lọ́wọ́ àti jẹun. sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀, sáfù tó jẹ́ pé torí bá ń fọ́ ẹ o gbọ́dọ̀ sọ ẹni tó sọ fún. sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀, sáfù tó jẹ́ pé tó o bá ní o gbọ́dọ̀ sọ fún yàn pé ò ní. sáfù kan bẹ tó bá ti débẹ̀ táwọn èèyàn bá tọrọ lọ́wọ́ ẹ o tún lè lọ yá o tún fi fún wọn. sáfù náà ni Ògògó wà kó tó kúrò láyé, sáfù tó tóbi ni o. ẹ dákun àwa tá à jẹ́ nǹkan kan nínú ayé, àwa a lè má lówó lọ́wọ́ ká wọ DM yẹn pé ọ̀rẹ́ mi ò sì fún mi. ẹ dákun gbogbo bá ní ta ni ó wọ DM tí ó béèrè lọ́wọ́ ẹ̀, ó gbọ́dọ̀ pa mọ́ra ni. sáfù yẹn náà ló wá bí àìsàn yìí nígbà tá àìsàn dé yìí. sáfù wípé wọn gbọ́dọ̀ sáré pariwo ni wọ́n wà, nítorí pé tí wọ́n bá pariwo báyọ̀ ṣe pariwo náà ni wọ́n pariwo. nígbà táwọn ọmọ wa rí wípé Ọlọ́run fẹ́ bá bòmí yọ sáwọn ọwọ́ pariwo, Ọlọ́run ní ẹ̀yin lẹ pariwo irú tèmi Ọlọ́run fẹ́ ṣe mo fẹ́ ṣe. báwọn ọmọ ṣe wá pariwo tó onígbàgbàgbò jáde, àgbo tí ó jáde sórí social media kò níye. tára Aláàjì wa Táíwò Hasan Ògògó tó bá yá ni wọ́n ti di free ambassador fún gbogbo àwọn tó bí àgbo jáde. ẹ̀ẹ́dì tó wà bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ń ṣe èmi ni mo wò Ọlọ́run ní ohun tí mo fẹ́ ṣe náà ni mo fẹ́ ṣe. yálẹ̀ pariwo síta ni o àbẹ́ pariwo síta, tí wọ́n bá pariwo síta ni àwọn bò mọ́lé ni àbí ẹ̀kọ́ lẹ́yìn Yorùbá sọ kò sí tí wọ́n ṣẹlẹ̀ tí Yorùbá ò ní rí excuse fún. wọ́n ní wọ́n bò mọ́lé ni bàbá tí wọ́n pariwo síta àní tọ́lọ́hún fẹ́ ṣe ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe. ìbéèrè tí mo wá fẹ́ bi ọ́ rè, ẹ̀yin pé podcast tí wọ́n ṣe nísìn is showing us so many things. ẹ dákun torí Ọlọ́run ṣé tí ó bá kàn wọ́n náà
ṣé báwọn èèyàn ṣe pariwo pé ògògó dáa ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ lẹ́yìn tiẹ̀ náà ṣé báwọn èèyàn ṣe ń sunkún wípé ògògó kọ́ ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ gbogbo ẹ̀ ìbéèrè ni o gbogbo wa tó náwó sọ́nà tó láwọn ọmọ kò ní gòkè lójú ẹ̀mí rẹ̀ báwo bá gùn lẹ́mí rẹ̀ wọ́n lójú ẹ̀mí rẹ̀ wọ́n gùn lẹ́yìn rẹ̀ àdúrà kọ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹjẹ́ kẹ́kọ̀ọ́ nínú tó ṣẹlẹ̀ sógògó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó bẹ nínú tíra kan tí wọ́n ń pè ní dùrátù náà sì yìí náà wọ́n ní bẹ́yàn bá jẹ́ èwe èèyàn méjì ló wà láyé àkọ́kọ́ lẹ́ni ire ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ibi wọ́n wá ní bẹ́yàn bá jẹ́ ní ibi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ̀rí pé ibi ìwọ̀n tó máa ń gbé pamọ́ ni tó bá wá ń ṣe nìyẹn ẹnìkan kò ní rí ọba tó ní nìkan ni ó máa rí Ọlọ́run máa wò yóò máa ṣe bí yẹn yóò máa wò gbogbo àwọn ọmọ tó ń bá tí wọ́n jẹ́ Ọlọ́run wò ẹ́ bó ṣe ń ṣàṣìyàn Ọlọ́run wò ẹ́ bó ṣe ń sọ fún ẹ má fún níṣẹ́ Ọlọ́run wò ẹ́ tọ́lọ́ bá wò títí tó rí pé ó ń retí pé kó yí padà ni tí ò bá wá yí padà Ọlọ́run wá pè àwọn màlẹ́kà á lẹ́yìn màlẹ́kà ẹ wá wo ẹrú mi yìí ayé tá a fún ọlá tá a fún ipò tá a fún iyì tá a fún ògo tá a ṣe ìyí tó yẹ kó fi kí àwọn Ọlọ́run tó yẹ kó fi ṣàánú ẹlòmíì ó fi bàtẹ̀ yẹn jẹ́ àwọn màlẹ́kà náà tún wò ó wọ́n bá wò tọ́lọ́ bá ní pé kò yí padà Ọlọ́run wa sọ pé ẹ̀yin màlẹ́kà aburú tí ń ṣe yìí ẹ lọ fẹ́ sínú atẹ́gùn aburú tí ń ṣe yìí ẹ lọ fẹ́ sínú omi gbogbo ẹ̀dá tó bá ti smell nínú atẹ́gùn yẹn ló fi jẹ́ pé kí ló dé tó fà á tó jẹ́ pé tá a máa wà ládùúgbò àákàn rẹ̀ nìkan sì máa fura sí wípé ẹni bí lẹ́nu yìí tẹ́ ẹ bá wà díẹ̀ lóòótọ́ ẹ sì padà ń gbẹ́ lè bí ni kí ló bí ó yọ àfúrú yẹn ṣe ni a ti fẹ́ sínú atẹ́gùn ìwọ tó fúra wọ́n ti fà nínú atẹ́gùn yẹn a fẹ́ sínú omi ìwọ tó mú omi yẹn ó ti mọ̀ wípé ẹ̀mí rẹ̀ ó máa sọ fún ẹ pé lágbẹ́já kì í ṣẹ́ni rí bí ẹ̀ bá jó ní dáadáa náà bọ́lá wọn ṣe máa wò ó nu yóò máa wò ó nígbà tó bá wò ó yóò pa àwọn àlẹ́kà pé wá wò ó ẹ tún bá bá ṣàdúrà fún ẹni rere ẹ dákun torí Ọlọ́run tó rà nẹ́bí wa Muhammad tó bá wò títí Ọlọ́run wa ni ẹ lọ fẹ́ sínú atẹ́gùn ẹ fẹ́ sínú omi gbogbo wa tà wá ń bí ọ̀pọ̀ wa ní ògbò ògbógbó lọ́wọ́ rí ọ̀pọ̀ wa kò fún wa lówó rí àmọ́ kí ló dé ká fi ń pè ògbógbó lẹ́ni eré bèrè lọ́wọ́ ara tiẹ̀ náà ìwọ náà tó ní wọ́n ń sọ̀rọ̀ ẹ láì dá káàkiri ìgboro ìwọ náà bèrè lọ́wọ́ ara ẹ kí ló ṣe tó fi ń sọ ṣé òun tó ń sọ yẹn ṣé òun máa ṣe lóòótọ́ ẹ wá já akẹ́kọ̀ọ́ mẹ́ta alájùwọ̀ ògbógbó gbogbo wa pátápátá àtẹnitọ́lọ̀ ń pè dá sọ́rọ̀ àtẹnitọ́lọ̀ ò pè dá sọ́rọ̀ àtẹni tó jẹ́ ògo mò ń bọ̀ ilẹ̀ ẹ̀rọ kọ́ ẹ̀kọ́ mẹ́ta ògbógbó ní nǹkan mẹ́ta tó jẹ́ wípé láti inú ọ̀pọ̀ àná ni wọ́n ti mú wọ́n sì fi ṣayé wọn gbogbo ẹni tó wọn náà bá fẹ́ sọ̀kalẹ̀ dára kó òun náà lọ kọ́ àkọ́kọ́ òun náà ni àlùkò náà ògbógbó yáyọ kan ìwù tọ́lọ̀ ń ṣe fún ògbógbó tó ìwọ náà ṣe yáyọ kan pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún ọ kò sẹ́ni tí ò dá fún wa kò sẹ́ni tí ò dá fún o kò sẹ́ni tọ́lọ̀ wò kẹ́ o àtẹni tí ò bá mọ ìwọ̀n ara ẹni ògbógbó yáyọ kan ẹlẹ́ẹ̀kejì àtàwádàn ògògó ní tẹríba o wọ́n ṣe ń respect ọmọdé non respect àgbàlagbà Ramadan lecture tá a ṣe ní last year tí mò ń ṣe wá síbẹ̀ bí bàbá náà ṣe ń ṣe inú mi wá ń dùn nínú ìbànújẹ́ tó kọ́kọ́ bá mi náà ní pé ìhun tọ́nà ń kù wá nínú làwọ̀ àkọ́kọ́ ni wípé kọ́kọ́ mọ̀ wípé gbogbo tọ́nà bá ṣe fún ọ jẹ́ kí ìlú rẹ̀ kán gbádùn ẹ̀ ìlú gbádùn ògògó ayé gbádùn ògògó ẹ lákùn tó lọ lọ Yorùbá náà Muhammad ògògó ní ìtẹríba níbẹ̀ ni mo fẹ́ fún ẹ ní message for the fact pé òun wá fail ẹ wo ògògó if we are talking about culture is par excellence ṣọwọ́n kí culture ni wọ́n fẹ́ promote tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀sìn tó ń bu ẹ̀sìn kan má promote culture kò fi bu ẹ̀sìn kan ògògó promote culture ó dẹ̀ protect ẹ̀sìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa dáhùn sọ pé kíní kan nísìnyí we don't know anything about the culture tọ́kọ̀ bá ń lẹ́tù ẹ̀ wà tún máa wò pé ṣé nínú culture Yorùbá lè lè tú wa pẹ̀lú ẹ̀ náà gbogbo ayé mọ̀ pé mùsùlùmí ni ó ní tẹríba ẹlẹ́ẹ̀kẹta àyà ògògó ní ìtìjú a máa tìjú ọmọdé a máa tìjú àgbàlagbà ní industry tí wọ́n wà ní industry tí gbogbo ayé oríṣiríṣi nǹkan ló ń lọ níbẹ̀ mo sì máa ń sọ kò ń ṣe industry yẹn nìkan ni nǹkan ti ń lọ gbogbo industry ló ní problem tiẹ̀ and we have some problems that are common ẹ dákun gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń tọ́nà yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń pè lógun ẹ rántí wípé àwọn kan ni wọ́n jókòó lórí àgàtẹ̀ jókòó sí wọn lánàá wọn sì ń bẹ̀ mọ́
ìhun tó dáa jù kéèyàn gbé ògo kú ó dáa ó sàn ju kó sọ pé ó ti dẹni àná lọ ó sì wà láyé tó gbogbo bá ń bẹ láyé tí wọ́n náà ti gbàgbé ẹ̀ nínú ayé tó wá kú báyìí ó lè má pọ̀ tó báyìí àmọ́ kí ló jẹ́ kó gbé ògo lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ òun náà ni wípé ìjọ tá a fún lógo yẹn ó lò fáwọn èèyàn dáadáa ìwọ náà tá a bùn tá a fẹ́ sórí àga kan dákun torí ọlọ́run torí ànábì wa Muhammad mo bí ọ ní o ṣe dáadáa o àga yẹn bó bá ṣe mánéjì ẹ̀ tí ni ó dìtámì bóyá wọ́n ti pòdùsì ìwé ẹ̀ nínú ilé yìí àwọn ilé kan bẹ èyí tá a fún yín àfi tọ́ yín lẹ́nu wò ní àníkẹ́ lówó àníkẹ́ níláárí gbogbo owó tẹ ní láárí tẹ ní àfi tọ́ ẹbí yín lẹ́nu wò ní wọ́n tá a fi ránṣẹ́ bí àfi tọ́ yín lẹ́nu wò ní tẹ bá sọ wípé kò ní ju àwa lọ àníjẹ́ kẹ́lòmí ó dìde lára wa ó lè mọ lórí ẹni tó ní kẹ́lòmí máa ní mọ́nú ẹbí yẹn àmọ́ ìwọ tó o bá sọ wípé ọlọ́run ló bùn mí màá sì fi ṣàánú ayé ẹ gbọ́ mi yé gbogbo owó òde onítọ̀hún ọlá yìí ò ní tán nínú ilé yẹn ọlá yìí ò ní tán owó yìí ò ní tán bẹ́ẹ̀ òkìkí yìí ò ní tán bẹ́ẹ̀ àlìmọ́ òtúbà bọ́ọ̀lù wọn kó lò náà sí dàkílò yá lè tẹ̀síwé àbàdà mọ́ọ̀tì madam àlìmọ́ òtúbà bọ́ọ̀lù torí ọlọ́run nísọ̀kalẹ̀ wá sí i. wọn kó lò náà sí dàkílò. àfáàní ikú tẹ̀rí yẹn ó dà gẹ́gẹ́ bí ẹnu ọ̀nà ni ẹnu ọ̀nà kan ni ẹnu ọ̀nà kan la gbà wáyé ẹnu ọ̀nà kan náà la padà gbà sọ́dọ̀ ọlọ́run ẹni tí mọ́tò pa ikú ló pa o ẹni tó síkì tó kú ikú ló pa o ẹni tí ó jẹun dáta sápá lórí tó mọ́sálì kìámọ̀ ikú ló pa o torí pé ìjọ tí ọlọ́run ti ṣẹ̀dá wa tí àṣàlẹ̀ ìlú ti rí ẹ̀pẹ́ wa bù lọ́lọ́run ti sọ pé ihun tí bá fi dá ìwọ náà ló máa mú ọ padà ó wá sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run má jọ sọ mí lẹ́nu tí n bá ti lọ mú ọ ọlọ́run ní tó bá ti ń lọ mú ọ yóò máa mú kankan dání wọn ní dágbọ́ kúdà rẹ̀ tí wọ́n ní àwọn fẹsẹ̀ fọ́ ni mọ́tò ló gbà ó sáré jù ni ó mutí yó jù ni ó ṣàìsàn ni ikú ò wá mú kankan dání ikú náà ní ń pààyàn ẹja rántí pé àlùmọ́ òtù bàbá. àlùmọ́ òtù bàbá wà kúlù náà sì bá ìlú. ẹnu ọ̀nà kú gbogbo alámágbàbẹ̀ kọjá o ẹni tí ò yẹ kó kú láyé ni dókítà nígbà oríṣiríṣi ló ti wà lórí social media ẹ kìnìkan má jẹ gbá má jẹ àwo má jẹ kòkò má jẹ bàbá sásùn gbogbo tí wọ́n ní á má jẹ yẹn náà gbogbo wa pátápátá tá à ń sá fún àtàwọn tí irú àwọn alájọ ògógó sí wọ́n ní owó tó lè fi protect ara wọn láti má jẹ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀ náà nǹkan dókítà tó sọ pé ká má jẹ sóhun náà ní kú ni. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá mufti wọ́n bá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ àrájúwa asan ògùgbò ọlọ́wọ́ ẹni tí ń ṣe tó rò pé òun mọ̀ ṣe ló wá fi yé pé o lè dá ṣe ìwọ́n tó wá lè ṣe jolóhun lónà làwọn fa àwọn ọmọ Alhaji wa Hasan Òwúrí lọ́wọ́ wọ́n ṣe bàá tọ́jú wọn èyí tá a lérò kó ti dàgbà nínú wọn kè tí ìdàgbà ọmọdé gbogbo wọn ọlọ́run bá wa kọ́ ọmọ ṣe ẹjẹ́ awí ayé yìí ká tó fi lè yí láàfì ìdìnnà siratal mustaqim bàbá ní máa sọ fún wọn pé má gbàgbé ọmọ máa bẹ ọ̀bẹ ìgbélé rẹ̀ pé dáàdì mi àbí báwo ni nọ̀nọ̀nọ̀ àtúnṣe bẹ́ẹ̀ ayé ò gbà bẹ́ẹ̀ ibi tí Alhaji Ògògó pọ́ndé nínú ayé àti ìrírí ayé tó fẹ́ fi tọ́mọ wọn mà sí mọ̀ ìwọ́n tó wá mọ bá àti ṣe níta ayé àti ìtàfi pàdé Ọlọ́run tó fi yọ́nú bá wa kọ́ àwọn ọmọ Ògògó mọ̀ ṣe àmín bá wa tọ́ wọn sọ́nà àmín jẹ́ kán mẹsẹ̀ gbébi tá a ti gbẹ́sẹ̀ àmín jẹ́ kán mọ ọwọ́ gbébi tá a ti gbọ́wọ́ àmín jẹ́ kán mọ ọ̀sọ́ gbébi tá a ti sọ̀rọ̀ bọ́ bá wa sọ̀rọ̀ dálẹ̀ kárí ayé jẹ́ kán mọ̀ gbọ́ ìdínà siratal mustaqim ẹjẹ́ awí mẹ́ta fún wọn ìdínà siratal mustaqim ìdínà siratal mustaqim ìdínà siratal mustaqim ẹjẹ́ àgbálẹ̀ lẹ́kọ̀ọ́ náà siratal mustaqim غير المغضوب عليهم ولا الضالين ilé fíkọ̀ kan abẹ́ ọlọ́run àyà méjì tí ń bẹ́ parí ẹ̀ ọlọ́run bá wà lọ púpọ̀ àwọn ọmọ ògbó tó wọ ẹbí bisimilayi فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف من عذاب. ìyàwó wọn náà bá wa ṣí ọgbọ́n olúlarò wọn ní ká tó rántí ṣe àdúrà gbogbo àwọn ìyàwó ọba Ògògó àti gbogbo ẹbí lápapọ̀ ọba adẹnimú àti gbogbo ọ̀rẹ́ gbogbo ẹni tó wá from far away
ọba dín ni wọ́n máa ṣàbà dìyín mú ara wọn làwa náà àwa aláàrò à ń fìlì pé nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣe wá ọlọ́mọṣẹ́ rọ̀ wá lójú ọlọ́mọṣẹ́ dì wá mú ọlọ́mọṣẹ́ kọ́ wa mọ̀ ṣe má jẹ́ àtàrà ikú àlàájò gbọdọ̀mọ náà ntẹ̀yàn sọ tọ́lọ̀ fi bínú látòrí ìyàwó tí o kárí ọmọ tí o kárí ẹbí ọlọ́mọdé àsọ ìgbésẹ̀ téèyàn gbé ìwà téèyàn hù tọ́lọ̀ fi ní tẹ́tọ́rí kú mọ́ pa màá tún wá hàn yín lé mọ̀ sí ìgbésẹ̀ náà ọlọ́mọdé àgbẹ̀ o èyí tá a gbé tá a fi rí yan ọlọ́run pé yẹn bá mi fẹ́ tó báyìí ẹ bá mi fẹ́ ògógó mi tó báyìí ìfẹ́ ọlọ́run fi mú ọ lọ lórí ìfẹ́ ọlọ́run ní o òpin tí o bá ti ní àlọ́ àlẹ́ máa ṣe àlọ́ àlá báyìí 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 abẹ́ ọlọ́run gbogbo apáta àtẹ̀bí àtàrà àtọ̀rẹ́ ọ̀rẹ́ tó gbajúmọ̀ àtọ̀rẹ́ tí ò gbajúmọ̀ gbogbo kọ́ra ọlọ́ máa ṣe ìyọnu sí wa. má jẹ́ asáré lọ bá wọn o. dábàá wa kọjú kó ọlọ́wọ́ abẹ̀wọ́ má jẹ́ agbáyé rárẹ̀ torí ìjáde láyé máa tún yá ìjù ìwàláyé mi lọ o ìwàláyé tí ó burú tí kú ohun èèyàn kú ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wa. látọ̀ tó máa tọrọ kú fún bàbá ẹ̀tọ́ bàbá mọ́ọ̀mù ọlọ́run wọ́n fi wọ́n dà láàmú o. wọ́n fi wọ́n dà láàmú ẹ̀dùn ọkàn ńlá ní fún bàbá yẹn ẹ̀dùn ọkàn ńlá ni bàbá máa ń ṣàdúrà kan gbogbo ẹ̀yìn tí ó yẹ kẹ́ ẹ sinmi ọlọ́mọdé sinmi àdúrà yẹn àdúrà ni ó mú wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run á kọ́ máa sọ pé àwọn tó bá yájú ẹ lọ ń kọ́ àwọn tó bá yájú ẹ lọ ń kọ́ báwọn ti fẹ́ nu ló fi jásí pé ó ń dùn wọ́n gán kò sẹ́ni tí ó ṣe tí ó fẹ́ nu náà àwọn tí wọ́n jọ̀gàn torí mi mo lò gbogbo ló ní mí ìlàrò ní ibi tí sì fi mọ́ mo láàrò ọlọ́run àbẹ̀ ọ́ ń tà fi dí ẹ̀dùn ọkàn fún ni nídùnnú bá a ṣe bàbá ẹ̀ mọ́. má ṣe àṣìfẹ́ ní kọ̀ọ̀kan wa náà. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam bisimilayi ilahi bisimilayi rahmani rahim ina bihi buyata shita wa sayfi walima udurka azalbi الذي أسمه بجوع وآمنه أخواتنا فبا إماما تنبغوا أكبر بيف كبيسي لرنا torí kábíyèsí ìlàrọ̀ náà pọ̀npọ̀npọ̀ ní kọlọ́rọ̀ ni kábíyèsí àwọn àmì tí wọ́n ti ń fi bákan lọ́rọ̀ láì pé gbogbo ìkànnì ẹ̀fọ́ hà mí ìkànnì ẹni ó gbórúkọ ìlú mi lọ kárí ayé ọlọ́run o abẹ̀wọ́ bá wa rọ abẹ́ kábíyèsí bá rọ wọn lójú ọlọ́run bá rọ wọn lójú bá mú ọkàn wọn lé Al-Qur'ani àwọn abẹ lọ́hùn ògbó tí ó tún máa tàn báyìí ní indọ́sírì ẹ̀yìn òṣèré tí ó tún jọmọ̀ láàrò ọlọ́run tó bá wa yọ ọ́ tó bá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá gbórúkọ ẹ̀ ga toró náà tún máa sọ pé ìlàrò ni mí ọmọ ìlàrò tí ó tún ní ògbó bẹ́ẹ̀ ọlọ́run tún bá yọ ní dọ́sùn yìí Al-Qur'an Al-Qur'an la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àmín. وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله 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 أستغفر
أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله 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 أستغفر الله 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 إن الله غفور رحيم. Istighfaru àkọ́kọ́ tí a kọ́ ṣe yìí òun náà ni pé ẹ̀dá ò lè lo ayé tá a wà ń bẹ̀ yìí. Wọ́n wá sọ pé òun yege Muhammad hanafusahu kabza. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní tẹ́ ẹ bá rí ẹnìkan tí wọ́n ń pè lẹ́nu eré. Ó wá fọwọ́ gbá aya rẹ̀ pé bẹ́ẹ̀ ti rí àwa yìí saint ni wá. Àwa ò fara gbá nǹkan ayé yìí kọ́. Àwọn màláíkà kan ti kọ́kọ́ ṣàlàyé nínú ìmọ́lẹ̀ tí wọ́n wà tí wọ́n ní gbogbo ìmọ̀. Ìpè sáwọn tó fẹ́ dání. Ó ṣe bàjẹ́ lórílẹ̀. Ó ṣe tó kù díẹ̀ káàtó. Àwọn ẹ̀dá yẹn náà wá ní Ọlọ́run mú lérí ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ tá màláíkà dẹ̀ sọ́jọ́ kìíní àná ó ń ṣẹlẹ̀ wa lórí. Látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀. Èyí tí Alhaji wa Hassan Táíwò Ògògó tí wọ́n ṣẹ̀ nígbà tí wọ́n ń bẹ láyé àtèyí tí wọ́n ṣẹ̀ sí wọn lọ́rùn tí wọ́n lè yí padà pé ókè wọ́n lè mi ni èmi náà ni Ọlọ́run àbẹ̀ ọ́ dákùbá àgbàbọ̀ wọn. Èyí tó tún wá tẹ̀lé nínú istighfaru tí a ṣe òun náà ni ẹ̀ṣẹ̀ tí tọ̀ràn tó já sí pé àwọn tí wọ́n ṣẹ́kù láyé nínú ẹ̀jẹ̀ wọn náà ni ó tún máa ṣẹ̀ tí ó tún máa jẹ́ ìnira fẹ́ni tí ń bẹ sàárè torí tí ẹni rẹ bá fi olórí ibú ọmọlẹ̀ sáyé bí àdúrà ṣe máa bá òkú nínú sàárè náà nìyá ọmọ bá wọn pé sọ orí wèrè tó fílẹ̀ sáyé Ọlọ́run abẹ̀bẹ̀ istighfaru èyí tá a fẹ́ ṣe yìí gbogbo tí a bá ṣe nínú ètò yìí àti lẹ́yìn ètò yìí àforíjì ní kọjú kó máa já fún bàbá wa Táíwò Hasan Ògògó. Ọlọ́run ṣẹlá Ànábì Muhammad. Ọlọ́lá hawla wala quwwata. Istighfaru náà láàdùn ṣe kí Ọlọ́run kó dákùnkùn bá bàbá wọn. Astaghfirullah Allah. 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 Ghafurur Rahim. Allah ya Ghaffar. Allah
غفار اغفر لعبدك تايوغوغو الله يا غفار الله يا غفار اغفر لعبدك تايوغوغو اغفر لعبدك تايوغوغو بسم الله قل هو الله متى متى بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين bàbá ní ká lo àkókò yìí ká fi ṣe àdúrà fún nǹkan pàtàkì nínú àwọn òdòdó anumọ̀lẹ́kún aláàánú mẹ̀kúnnù ẹni tí kìí fẹ́ kí ìlú ó dààmú apáyọ̀bá orílẹ̀-èdè òun náà ní sẹ́nitọ́ wa Ọlámilékan Adéọlá Solomon Yayi wọ́n gbìyànjú fún ìgbìyànjú tí wọ́n ti ṣe ní ilẹ̀ yẹn wa wọ́n wá tún gbìyànjú lórí bàbá wa Táíwò Hassan Ògògó pé tó bá jẹ́ tọwọ́ ní ipa Ọlọ́run ká gbogbo kí n tí a bá fẹ́ ná bàbá ìfira ẹlẹ̀ kó dáadáa títí ṣe tẹ́lẹ̀ Ọlọ́run o ìtì máa wuni níwájú rí Ọlọ́run kì í tán o bùkátà ìdálé máa bí yá bùkátà bàbá wa Adéọlá Yayi ọlọ́dàkùnjó bí yá èyí tí wọ́n rí ní ọ̀gá ọ̀rẹ́ lẹ́nìí òun náà ní kí wọ́n di next governor Ọlọ́run wa bẹ̀bẹ̀ wọ́n dá pé ọkùnrin yìí ti ẹ̀dẹ́ ó jẹ́ dùnú fún gbogbo wa ìtàn tí yẹ wa ò ní over 50 years ó sì jẹ́ kó wá sí ìmúṣẹ àyípadà táyà rí láìmọ̀ iye ọdún tó bá yẹ pé yẹn nìkan náà ló bá ṣẹ́kù tá a sì tún fi ti gbajúgbajà Hassan Ògògó tó tún ṣe yìí a tún fi kún Ọlọ́run bá gbogbo ẹ̀ papọ̀ gbogbo tí ó wù wọ́n láyé wọn Ọlọ́run bá wa ṣe fún wọn wọ́n fara ni wọ́n o ògbó ni wọ́n jẹ́ nílẹ̀ yẹn wa Ọlọ́run dákun bó ṣe gbogbo lọ́wọ́ wa má gbà wọ́n lọ́wọ́ wa o bó ṣe gbogbo lọ́wọ́ wa má gbà wọ́n lọ́wọ́ wa o bó ṣe gbogbo lọ́wọ́ wa yìí inú wa ò dùn ara wa ń gbọ̀n pé tani ò tún ṣe program tí àfa wa fẹnubà lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ní Ògògó dákẹ́ mu níta nípa tí ó sì sọdún tí ń bọ̀ Ramadan lecture ká gba ẹ̀bùn bíi rẹ́rẹ́ àwa tá a dá question tọ́kàn ní àjòkó oníkálukú tó fa nǹkan lọlé ká ní ó sì sọdún tí ń bọ̀ ṣé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó já sí pé Islam ń tọ́ wọn kú ni ọ̀rọ̀ ọ̀bàjẹ́ tí wọ́n bá sọ ní Islam nìkan ní rí ìdímú ọpọlọ lónìí kò sẹ́nìkan tí ń gbé Islam lárugẹ Ọlọ́run wọlé abẹ́yìí Abọ́lá Anábíwá Muhammad bí ọ́. Sẹ̀nẹ̀tẹ̀ Yayi gbìyànjú lórí kí Alhaji Ògògó wà láyé pẹ̀lú wa. Àmọ́ títọ́ Ọlọ́run ló síwájú. Ọlọ́run dákun bá a dúpẹ́ fún Sẹ̀nẹ̀tẹ̀ Yayi. Bá a fi sẹ́yìn wọn, bá a gbé wọn dépò gíga láyé. Wọ́n bá rẹ̀ ṣe wọn o. Wọ́n jọ dẹrù àrùká. Bí hákìlá, hawla wala quwwata. بسم الله الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اللهم صل عليهم وعلى الضالين Akí bàbá wa wàkílù ní Mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ akí bàbá wa President
president Yewa Muslim community afẹ́kẹ́ àwọn méjèèjì kí wọ́n máa bọ̀ ń ta kí a wá máa ṣe àgbà ìparí à ń lọ sí pavilion láti bíbá yín sí yín láti lọ kírun sí aláàjì wa Táíwò Ògògólá kí wọ́n tó lọ lẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹ dẹ́kun tí àwọn bàbá wa bá ti parí àdúrà a kúra wa ní ìṣẹ́jú márùn-ún ká fi ṣàlùwàlá ètò omi àlùwàlá ti wà níta ká ṣàlùwàlá ká tó máa lọ sí pavilion. Gbogbo wa yìí pátá láti tẹ̀lé aláàjì Ògògó dé pavilion. Bàbá náà wọ́n fẹ́ kẹ́lì kan kó lọ dúró de wá lọ́wọ́ ẹgbẹ́ dáadáa o. Wọ́n ní ká tẹ̀lé wọn lẹ́yìn tí gbọ́dọ̀ máa lọ. Pẹ̀lú gbọ́dọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Wàkílì Mùsùlùmí ní fún gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n máa bọ̀ ẹ̀dùn àǹdẹ̀ kàrọ̀má ní kíláàsì bàbá wa pírẹ́sídẹ́ǹtì nìkan. Ẹ̀dá gbogbo yẹn àfọ̀ ẹ̀dá dúró ẹ̀dá gbogbo yẹn. Bàbá wa kí ló ń ṣàdúrà nísìnyí? Tọ́ba sọ̀kalẹ̀ bàbá pírẹ́sídẹ́ǹtì ló ti ṣàdúrà sí i. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه bàbá tó wọ́n sọ pé sínú ìlàwó nìkan ni nǹkan ṣe ẹgbẹ́ onítíátà. Bàbá sọ pé ẹgbẹ́ onítíátà ni nǹkan ṣe àwọn mùsùlùmí. Nítorí pé nínú ẹni tí máa ń jẹ́ kí wọ́n mọ irú ẹ̀sìn tó ń sìn nínú eré tíátà Ògògó ni. Nínú ẹni tí máa ń júwe bí wọ́n ti bí òun wípé ilé eré lòun ti wá nínú tíátà Ògògó ni. Nínú ẹni tí máa ń fi ìwà ẹ̀ hàn wípé ìwà ọmọlúwàbí ń bẹ lára mi Ògògó ni. Kò sọ ìwà ọmọlúwàbí nù nínú tíátà ṣíṣe, kò sọ ẹ̀sìn nù nínú tíátà ṣíṣe, kò sọ ẹbí nù nínú tíátà ṣíṣe, kò sọ ìlú nù nínú tíátà ṣíṣe. walibaqiyatun saliyatun khayrun inda rabbika sawaban wa khayrun amalan. Ìdí ó padà ṣẹ́kù fíìmì àti ẹ alọ́gọ́rùn-ún 5 ọdún láyé, alọ́gọ́rùn-ún 3 ọdún láyé, alọ́mẹ́rin láyé. Báwo ni lágbájá ṣe rí? Irú èèyàn wo ni? Èèyàn rẹ̀ ni? Èèyàn tí ó lè kú táwọn èèyàn máa sunkún ni àbí èèyàn tí ó kú táwọn èèyàn máa rẹ́rìn? Ọlọ́mọ abẹ́ ni o. Èyí tá a mọ̀ ni wípé a rí dáadáa ẹ̀, a sì rí ẹ̀sìn lára ẹ̀. Èyí tó ṣe nínú Ramadan àbí tí máa ń ṣe òun náà ni àwọn èèyàn ń wí ẹ. Ìyẹn ni kọ́kọ́ ó wà nínú àárẹ̀ yìí ṣe lọ́wọ́, ó ní mo fẹ́ túnlé bàbá mi kọ́. Bàbá ìmáàmù Láró, mo fẹ́ sẹ́ndì ó sákàǹtì yìí o, ó dẹ̀ sẹ́ndì 25 million síbẹ̀. Ó ní mo fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ àárẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí mọ tí ó máa ń wá ní ìsìnkẹ́ kọ́ wọ́n fi mí gba báárà yìí ìsìnkẹ́ gba báárà lọ́dọ̀ ẹnìkan. Bàbá ìmáàmù Láró tó wá sẹ́ndì ó sí lọ́dọ̀ ó jẹ́ alámọ̀ọ́nà. Bàbá náà wá pè é tó jẹ́ náà àbúrò ẹ̀ pé ẹ̀kún ẹ̀ fi báyìí sí mi lọ́wọ́ ọlọ́sọ bẹ́ẹ̀ fẹ́ mi náà. Alámọ̀ọ́nà lẹni tó rí ẹni eré, alámọ̀ọ́nà lẹni tó sẹ́ndì ó sí lọ́wọ́. Ọ̀pọ̀ àfáà mi ìtàn bá sẹ́ndì ó sákàǹtì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ò ṣe ní rántí tẹ́ni tí wọ́n sọ fún òní rántí ni. Mo kí bàbá ìmáàmù Ìlaró tí nǹkan ṣe, mo kí wọn tí ó wa Muhammadu Tajudeen Mustapha Adéwùmí, mo kí mo tuntun yìí kí. Irú eléyìí má jẹ́ òkú mọ́ nílùú Ìlaró, má jẹ́ òkú mọ́ nílẹ̀ Yewa, má jẹ́ òkú mọ́ nípínlẹ̀ Ògùn. Ẹ̀kọ́ pàtàkì ó ṣe é ṣe káyé àti sọ̀rọ̀ má sí mọ́ tá a bá ti sálámọ̀ sókù kí kálukú máa lọ bí tó ti ń wá. Mo fẹ́ gba gbogbo àwa dókítọ̀ ọ̀pọ̀ èèyàn là ń pa. Ìbáàjẹ́ abánísì ni o, ìbáàjẹ́ àbà ni o, ìbáàjẹ́ àwa dókítọ̀ olóyìnbó ni. Ọ̀pọ̀ èèyàn láti fi ìpayà pa. Ọ̀pọ̀ èèyàn
ẹjẹ musa gbòmọ wa ẹnìkan ṣàárẹ̀ nínú àwọn èèyàn wa wọ́n wá ń sọ fún wọn kò lè kó sọ kò lè mọ ọdún tó pé ìbò wá ní á ó yálà wọn lè rè sí torí àwọn máa bẹ wọn ní ìfún àwọn àdúgbò nípa nítorí ẹ̀ ló ń sọ wọn ní treatment ò ti tó lára ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin dókítà bẹ́ẹ̀ ń wò èèyàn sàn ọlọ́run ní máa ń wò èèyàn sàn ẹ̀ ń gbìyànjú ni ẹ̀yẹ máa sọ gbólóhùn tí ó gba aláàárẹ̀ yóò fún ní ṣọ́ọ̀kì ẹ̀yẹ máa sọ lórí ẹ̀ fún ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún ẹ̀ gbogbo àwọn tá à ń fowó oògùn lórí rédíò lórí tẹlifíṣọ̀n kí mùsùlùmí lọ́dún máa ń tún èmi tí mo bá sọ̀rọ̀ yìí nígbà tí mo ti gbọ́ tàbí àgbọ̀nrò lọ́bẹ̀ òun padà dé láì dáhùn lẹ́bí òun ló mú kò fẹ́ wẹ̀ láti dáhùn ní òbádùn lórí báyìí lórí láì lórí àṣírí ìfòsùn ní ìgbòho kì í máa ń fi nígbà nílé yìí ó bá kó bá jẹ́ òkòkò ó bá kó bá wa jẹ́ ọlọ́run mọ́lẹ̀ tí kábà rí ẹ̀ ìsúná àlùjọ náà má fi eléyìí má fi ta ilẹ̀ ayé wa ní má fi eléyìí má fi ba ọ̀rẹ́dí ẹ̀wú má fi eléyìí má ṣe ní àfúnà fún ẹgbẹ́ oníṣíátà wọ́n sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ aláṣẹ yìí ní wọ́n mú láàdá Muhammad wàhálà hàní ní wọ́n sàhárì àdínájọ́ fún yìí wà lórí ìwà As-salatu ala nabiyil karim. Bàbá wa bọ́sì àgbègbè federal protect àwọn ẹlẹ́kọ̀ọ́ ọlọ́ba akéètì. láti bàbá ìmọ̀ wọ́n ní gbogbo ẹja máa nìṣó níwájú mọ́sáàsì gbogbo ẹja máa lọ síwájú mọ́sáàsì. àjọ tẹ̀lé àjọ òṣèlú àbílíọ̀nì láti kí gbogbo ẹja nìṣó àjọ ìsìnkú bàbá ìmọ̀mọ̀ arúfáàkà kọ̀ sọ́dọ̀ ní ìbàjẹ́ gbogbo ẹja gbàlagbà kí ẹ dákun ẹja máa lọ síwájú central mosque gbogbo ẹja máa lọ wájú central mosque ẹ dákun tó yẹ lọ. ẹjẹ́ máa lọ sí sàmọ́síkẹ́jọ́ ẹ̀dá kùtùrú ẹlọ́pàá ní Muhammad bàbá ìmọ̀mù wa ní ọ̀sán bí ọlọ́jà ní bàbá ìmọ̀mù wa ní